tó bá ti wo debate yẹn ẹ rí wípé àwọn ẹsẹ̀ àwọn mùsùlùmí wọ́lẹ̀ púpọ̀. Wọ́n in fact lè pé wọ́n introduce hadith themselves. Mùsùlùmí ò lè bá yín ní conversation, peaceful conversation láíláí, because peaceful conversation is not in the DNA of Islam. Ṣé rí iṣẹ́ tẹ́ gbé dání? MS Baba, Olówó Èkó, Àkànní Ọlọ́ba, Allah's wife, Benny Lee, Talọ́lọ́run àti gbogbo àwọn tó kù tájọ ṣe ìṣíni níyì. Ó já àfáà ní o, kò já àfáà ní o, ó jọmọ kí ó ní o, kò jọmọ kí ó wo. Lójú gbogbo wọn nǹkan mẹ́ta ni wọ́n rò sí wa. Gẹ́gẹ́ bó ṣe brought our up, irú èmi gbà pé ọdún ọba lù fún ọ, ọdún àgbákò, ọdún ẹ̀ṣẹ̀, ọdún nǹkan burúkú gbà ni. Ìta àgbọ̀dọ̀ súnmọ́ rárá ní gẹ́gẹ́ bí Muslims. Àwọn tá a jọ jẹ́ ọmọ ìyá, ọmọ babalágbólé, tá a jọ jẹ́ ọmọ agbolé kan náà, tá a jọ jẹ́ ọmọ ilé kan náà, wọ́n máa jẹ ẹran yẹn. Irú èmi báyìí ó sùn sẹ́yìn fún wọn, mi ìdílé bá wọn jẹ ẹran yẹn. Torí pé mo believe pé ẹran tí wọ́n ń jẹ yẹn o, ẹran àgbákò ni, kìí ṣe ẹran gidi. Pé àwọn tá ń jẹ ẹran yẹn o, inú náà ni wọ́n ń lọ. The more tẹ́ bá ṣe ń lẹ̀ accept the debate, the more ní wọ́n máa distract yín from doing what you are doing. Ẹni tó bá fẹ́ gbọ́ òdodo ọ̀rọ̀, they will come to your channel, they will come to your page, wọ́n á gbọ́ ẹ̀ sọ. Muslims, we are not trained to be lenient pẹ̀lú àwọn èèyàn. Wọn ò kọ́ wa láti máa ṣe sùúrù pẹ̀lú àwọn èèyàn, pàápàá jùlọ àwọn tí ẹ bá ti ṣe mùsùlùmí. MS Baba, Olówó Èkó àpò, àwọn debate yẹn ẹ má ever entertain irú àwọn debate yẹn mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ àjọ ń sọ̀rọ̀ yìí tẹ́ jẹ́ Muslim láti ilẹ̀, tó jẹ́ pé tẹ́ ẹ lọ lé kéwú, ẹ gbénu lé mùsùlùmí, bàbá yín mùsùlùmí ni, ìyá yín mùsùlùmí ni, ẹbí yín mùsùlùmí ni, jẹ́ pé ẹ̀yin nìkan lẹ jáde láti liberate àwọn èèyàn nígbà tí ọ̀pọ̀lọpọ̀ yín bẹ́ẹ̀ tẹ́ ẹ dàbí tèmi. Ẹ rí wípé ó ṣòro, ó difficult, ẹ ti understand pé ó difficult láti lè jòkó pẹ̀lú mùsùlùmí láti discuss ọ̀rọ̀ tá ń discuss yìí kẹ́ẹ̀dẹ̀ fi àlàáfíà. Either you accept it or not, kò sí ní tẹ́fẹ́ fi paint Islam as religion of peace lójú irú tiwa táwa ó gbà, because àwa ti kọjá ń bẹ̀, àti rìn, àti jẹ, àti mú. Ìran Yorùbáwùyí káàkiri àgbáyé, ẹ má jà tójú àṣà mọ́lẹ̀, ń ṣe ni ẹja gbéga. Ọmọ Yorùbá ni mí, Odùduwà ni bàbá mi, wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ́mọ. Ìràpadà ọmọ Yorùbá, àtúbà wa gbọ́dọ̀ kú. Ìbà Olódùmarè, ìbà gbogbo ajúnilọ. Mo ṣèbà ọmọdé, mo ṣèbà wà, mú kí gbogbo ọmọ káàrọ̀ oòjíire pátá nílé lóko gbogbo ibi tí ẹ tún ti láǹfààní láti máa gbọ́ mi. Mo wo interview àbí kíní debate, mo wo debate èyí tí ó ṣẹlẹ̀ láìpẹ́ yìí bí ọ̀sẹ̀ tó kọjá láàrin MS Baba, Olówó Èkó, Allah's wife àti àwọn Muslim àlífà àgbà, wọ́n pè kan ní Just Me Also, ní ìmọ̀ àwọn tó kù tí wọ́n ṣe debate yìí. Àkíyèsí kan ni mo fẹ́ pe àwọn èèyàn mi sí, torí wípé a rí wípé interview yẹn fáwọn tó bá ti wò, àwọn debate yẹn fáwọn tó bá ti wò tán ṣe pẹ̀lú Ọba Solomon, àwọn tó bá ti wo debate yẹn ẹ rí wípé àwọn ẹsẹ̀ àwọn mùsùlùmí wọ́lẹ̀ púpọ̀. Wọ́n in fact lè pé wọ́n introduce hadith UNICEF, tẹ́ pé ní UNICEF làwọn ti lọ mú ẹ̀rí wọn wá. Àmọ́ mo fẹ́ pe àwọn MS Baba, mo fẹ́ pè ń ṣàkíyèsí kan. Ṣé rí iṣẹ́ tẹ́ gbé dání? MS Baba, Olówó Èkó, Àkànní Ọlọ́ba, Allah's wife, Benny Lee, Talọ́lọ́run àti gbogbo àwọn tó kù tájọ ṣe ìṣíni níyè yìí, à ń gbìyànjú àti liberate àwọn èèyàn wa. Gbogbo yín pátápátá ni mo pè láti fún nímọ̀ràn láti pè wá ṣàkíyèsí yìí. Ṣé rí gbogbo programs tá à ń ṣe yẹn kò lè dùn mọ́ wọn nínú
bí ó ṣe wá dùn máwọn muslim nínú torí wípé lójú gbogbo wọn ó jẹ́ àfáà ni o kò jẹ́ àfáà ni o ó jọmọ kí ó ní o kò jọmọ kí ó wo lójú gbogbo wọn nǹkan mẹ́ta ni wọ́n ń rò sí wa ni wọ́n ń rò pẹ̀lú wa. Àkọ́kọ́ òun ni pé bóyá àwọn kan ni wọ́n wà níbi kan tí wọ́n sponsor wa tán kówó fún wa. Ẹ̀ẹ̀kejì òun ni pé àbí pé a mọ̀ọ́mọ̀ fẹ́ mọ̀ downgrade Islam, a mọ̀ọ́mọ̀ fẹ́ mọ̀ sọ̀rọ̀ ìbàjẹ́ nípa Islam, a mọ̀ọ́mọ̀ fẹ́ máa pa irọ́ mọ́ Islam. Ẹ̀ẹ̀kẹta òun ni pé a mọ̀ọ́mọ̀ fẹ́ mọ̀ ṣì àwọn èèyàn lọ́nà, a fẹ́ kó àwọn èèyàn ṣìnà kúrò nínú Islam. Nǹkan mẹ́ta tí wọ́n ń rò sí wa nìyẹn. Ṣé wọ́n rí níwọ̀nba ìgbà tí wọ́n bá ti rò nǹkan mẹ́ta yìí sí wa, wọn ò lè fẹ́ràn wa. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ àjọ ń sọ̀rọ̀ yìí tẹ́ jẹ́ Muslim látilẹ̀, tó jẹ́ pé ẹ lọ lé kéwú, ẹ gbénu lé Mùsùlùmí, bàbá yín Mùsùlùmí ni, ìyá yín Mùsùlùmí ni, ẹbí yín Mùsùlùmí ni, tẹ́ pé ẹ̀yin nìkan lẹ jáde láti liberate àwọn èèyàn nígbà tí ojú yín ṣí. Ọ̀pọ̀lọpọ̀ yín bẹ́ẹ̀ tẹ́ ẹ dàbí tèmi, ẹ rí wípé ó ṣòro, ó difficult, ẹ ti understand pé ó difficult láti lè jòkó pẹ̀lú Mùsùlùmí láti discuss ọ̀rọ̀ tá à ń discuss yìí kẹ́ẹ̀dẹ̀ fi àlàáfíà parí ẹ̀ láíláí. Ìdí èyí, ibi tí mò ń lọ gangan ni pé gbogbo interview àbí gbogbo debate tí wọ́n ń pè yín sí yẹn, MS Baba, olówó Èkó àǹkó, àwọn debate yẹn ẹ má ever entertain irú àwọn debate yẹn mọ́. Benny àǹkó ẹ má engage pé ẹ ń ta kòtò ọ̀rọ̀ pẹ̀lú wọn. Àbá kan sọ pé kinní kan ìwọ lágbájá báyìí, kinní kan làgùsí, kinní kan ọ̀sẹ̀, kinní kan orí yín ò pé, kinní kan. Ẹ má engage ẹnìkan, ẹ má pe àfáà kan jáde láti engage ọmọ, àyàfi ọ̀rọ̀ tó bá káàkiri bírú eléyìí tí Fúlàní Ògbómọ̀ṣọ́ tó sọ. Irú ọ̀rọ̀ tó sọ yẹn, ọ̀rọ̀ tí a gbọ́dọ̀ kanta ni láti lè ṣí àwọn èèyàn wa níyè, láti lè open ojú àwọn èèyàn wa. So ìyẹn yàtọ̀ sí wípé àfáà kan wá ń challenge yín, ó wá ń pè jáde. Ẹ mọ̀ ṣe ní last year sísìn mi lè ka oyè àwọn àfáà tó ti pè ní tí kìnìkan ní tí mò ń ṣe yẹn, àwọn ọmọ káwọn kan ni wọ́n sponsor mi kìnìkan, àwọn míì pè mí tó bá yẹ pé tí mò ń ṣe ó dá mi lójú, ká pè fún interview debate, ká pè fún debate kémi àtàwọn ó jọ jòkó. Ṣé mo mọ̀ ìkọ́dà ìkan wọn àánú wọn dẹ́pọ̀ close mọ́ mi dáadáa tó jẹ́ pé àjọ lọlé kéwù ni, àjọ kéwù ni, àjọ wà ní association kan náà ni, àjọ kéwù ni. Ó kàn yàtọ̀ ní àdàbí àlèmí ti lọ kéwù, Markaziya ló ń ti kéwù. Ó pè ní oníṣòwò kó gbóhùn tó sọ nínú Kùránì yìí, ó mọ̀ pé ìbàjẹ́ lásán ló ń ṣe, òdodo náà dẹ̀ yí ẹ kìnìkan tó bá yẹ pé lóòótọ́ tó ń sọ ṣe kìnìkan jẹ́ kájọ jòkó kájọ debate lórí ẹ̀ kìnìkan. Àìmọye calls bẹ́ẹ̀ mi entertain mi ìdá wọn lóhùn, mi entertain any debate or anything torí pé mo ti mọ̀ tẹ́yìn náà sì mọ̀ ẹ̀yìn tí mo ń sọ Àkànbí Ọlọ́ba MS Baba, tẹ́yìn náà sì mọ̀ wípé ẹ lè jòkó pẹ̀lú wọn láyé kó bá làáfíà dé, torí wípé ọ̀rọ̀ tẹ́yìn ó mọ̀ sọ tẹ́ bá ti lè ń sọ̀rọ̀ ọpọlọ wọn ni ó mọ̀ wọ̀, yóò mọ̀ dá ọpọlọ wọn rú bígbà wípé bóyá ẹ̀ ń ṣe nǹkan burúkú kan ni. Fàpẹẹrẹ ìjọ tí mo ti ní mi ìníjókòó pẹ̀lú anybody ẹ̀ fún debate kìnìkan kí ẹ tí pé wọ́n pè mí gan mi lọ fún debate. I was just sitting I went to my mom and I was sitting with someone, èmi àtẹni ẹ wá jọ jòkó, èmi àti wọn wá jọ ń sọ̀rọ̀ pé nípa ó ṣe religion kò ṣe religion, èmi àtẹni ẹ jọ ń sọ̀rọ̀, ẹni ẹ bá mi bẹ̀, ẹni ẹ nígbà tẹni ẹ bá mi bẹ̀ wá ń sọ̀rọ̀ pé ó wá ń sọ pé gbogbo tó ń sọ lórí kìnìkan yìí kò dáa kìnìkan nígbà tó spin sọ̀rọ̀, ìgbà tẹni ẹ wá sọ̀rọ̀ tán mo wá sọ mo ní ṣó mọ̀ pé Muhammad tó ń dárúkọ yìí, Jésù nǹkan mo ní ṣó mọ̀ pé ancestor àwọn ìran kan ni. Immediately mo ṣe ní ṣó mọ̀ pé Muhammad ancestor ìran kan ni, pé irúnmọlẹ̀ àwọn kan ni, ancestor àwọn kan ni. Ó kàn
change ẹ̀ fún mi ni ẹni ẹ bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ kíníkan rẹ́dẹ̀rẹ́dẹ̀ wo lẹ́ sọ kíníkan. bí èyí bá ṣe wípé mo jẹ́ ẹni tó kà mo try láti excuse ara mi kó láàrin yẹn kò bá di ìjà débi wípé ó rẹ́dì láti ṣe mí ní sùtá ó rẹ́dì láti ṣìwàhù níjọ́ náà. But I had to try and excuse myself. Lórí pé mo sọ pé ṣé o mọ̀ pé Muhammad ancestor ìran kan ni. Ok, ṣé Muhammad wá ṣe ancestor àwọn ìran kan? Ìgbà tẹ́yìn tí wọ́n mọ̀ bẹ́ẹ̀ wípé tẹ́ bá jókòó pẹ̀lú àwọn people yìí, they will never sit with you peacefully. Mùsùlùmí ò lè bá yín ní peaceful conversation láíláí. Because peaceful conversation is not in the DNA of Islam. ẹ lè jókòó debate pé ẹ wá fẹ́ debate ẹ fẹ́ sọ̀rọ̀ intellectually kò possible. It is not in the DNA of Islam. So ó dàbí ìgbà kí èèyàn sọ pé ó dàbí kẹ́ fẹ́ force ara yín láti wà bí another person. Bẹ́ẹ̀mi ṣe ń sọ̀rọ̀ nísìnyí bẹ́ẹ̀mi ṣe ń sọ̀rọ̀ tèmi ó yàtọ̀ sí bẹ́ẹ̀ mẹ́sì bàbá ṣe ń sọ̀rọ̀ tiwọn. Bẹ́ẹ̀mi ṣe analyse ọ̀rọ̀ ó yàtọ̀ sí bẹ́ẹ̀ mẹ́sì bàbá ṣe analyse tiẹ̀. Ó yàtọ̀ sí bí ayé Àkànbí Ọlọ́ba ṣe analyse tiẹ̀. Ó yàtọ̀ sí bẹ́ẹ̀ nílì ṣe analyse tiẹ̀. Tí n bá ní mo fẹ́ ṣe bí bẹ́ẹ̀ nílì ṣe ń ṣe ó túmọ̀ sí wípé I want to come out of my own shell and put myself in the shell of another person. Tí Àkànbí Ọlọ́ba bá lóun fẹ́ ṣe bí Kíjìpá ṣe ń ṣe ó dàbí ẹni pé Àkànbí Ọlọ́ba fẹ́ kúrò nínú shell tiẹ̀ ń tá a dá mọ́ òun fẹ́ wá dàbí tèmi. The same thing applicable tá à ń sọ nípa pé kí mùsùlùmí olóun fẹ́ mọ̀ ṣe bí oníṣẹ̀ṣe àbí kó oníṣẹ̀ṣe lóun fẹ́ mọ̀ ṣe bí mùsùlùmí. Kí lárúbáwá lóun fẹ́ ṣe bí Yorùbá àbí kí Yorùbá sọ pé òun fẹ́ ṣe bí lárúbáwá kò lè jọra wọn because we are not born the same way. Characteristics wa yàtọ̀ síra wọn. Torí pé characteristics wa yẹn wá yàtọ̀ síra wọn yẹn ìrònú wa ò lè papọ̀ ìṣesí wa ò lè papọ̀. Àwọn Yorùbá gan àwọn bàbá wa wọ́n pọ̀ wọ́n ní èyí wù mí ò wọ̀ nímú ọmọ ìyá méjì ni wọ́n fi lè pa ọ́pọ̀ fẹ́ ìyàwó kan ṣoṣo. Torí pé spec tá a fẹ́ nu obìnrin ṣọ̀tọ̀ọ̀tọ̀ ìtarí nínú obìnrin tí tá like ó yàtọ̀ síra wọn so by that a lè jọ fẹ́ ìyàwó kan náà torí pé tá a fẹ́ lára wọn ò papọ̀. The same thing ni tí mo gbìyànjú àti sọ. The more tẹ́ bá ṣe ń lẹ̀ accept the debate the more ní máa distract yín from doing what you are doing. Ẹni tó bá fẹ́ gbọ́ òdodo ọ̀rọ̀ they will come to your channel they will come to your page wọ́n á gbọ́n tẹ́ ń sọ. Ẹni tí ò bá dùn mọ́ á bọ́ sórí page tiẹ̀ á sọ̀rọ̀ tiẹ̀ ó fẹ́ ẹni tó fẹ́ káwọn èèyàn tiẹ̀ gbọ́ á gbọ́. Àwọn èèyàn tó ń gbọ́rọ̀ they are not daft àwọn èèyàn tó ń gbọ́rọ̀ wọ́n mọ òótọ́ yàtọ̀ sí irọ́. That is why I don't deal with pé èèyàn kan sọ pé kíní kan tẹ́ bá lọ pé ò bá bú mi dọ̀la mi ní bú ẹ mi ní fèsì fún ẹ láti bú ẹ. You just continue with what you are doing. People are seeing it. Mo mọ iye call tí mo receive from even outside the country pé kò gbìyànjú kò kíníkan. Bẹ́ẹ̀ ni làwọn kan sọ pé láti fẹ́ pé tí wọ́n rẹ̀ tí kò ti pè mí ó fẹ́ mọ sọ̀rọ̀ ibú ni ìran akọ̀tì ẹ̀mí létí ni èmi àti òlọ́rọ̀ ni. Ìta àgbédání ò ní pé ká ṣí àwọn èèyàn wa lójú kì í ṣe pé ká bú anybody àbú Allah àbú Muhammad àbú Islam. Ìtọ́ wà nínú Quran àti Hadith òun là ń kà jáde là ń sọ fáwọn èèyàn. Ìtí Islam sọ òun là ń sọ fún àwọn èèyàn. Bí tó bá jẹ́ wípé ìlànà bí wọ́n ṣe fi Islam kọ́ wa láti kékeré látijọ́ tá a ti wà nínú tá a ti bí wa tí wọ́n ti fi Islam kọ́ wa tí wọ́n ti fi Islam ṣàlàyé fún wa pé bí Islam ṣe rí bí ilé ayé ṣe rí ni bí kankan ṣe rí ni tó bá jẹ́ pé spirit tí wọ́n fi ń kọ́ wa yẹn ni spirit tí irú èmi ìfẹ́ máa lò ní nǹkan ó ti bàjẹ́ púpọ̀ torí pé láti ilẹ̀ we are not trained to be lenient with people. Muslims we are not trained to be lenient pẹ̀lú àwọn èèyàn wọn ò kọ́ wa láti máa ṣe sùúrù pẹ̀lú àwọn èèyàn pàápàá jùlọ àwọn tí ẹ bá ti ṣe mùsùlùmí. Either
whether you accept it or not, kò sí ní tẹ́ fẹ́ fi paint Islam as religion of peace lójú irú tiwa táwa ó gbà, because àwa ti kọjá ń bẹ̀, àti rìn, àti jẹ, àti mu. Mi ì lè ka oyè òde ìkómọ tá a ti lọ, mi ì lè ka oyè àwọn àfáà tá a ti bá ṣe, tá a ti bá rìn, tá a ti bá jẹ, tá a ti jọ jẹ, tá a ti jọ mu. Mi ì lè ka oyè òde àdúrà tá a ti lọ ka odidi Kùránì fáwọn èèyàn pa lọ ṣàdúrà fún wọn. So mi ò sí nínú ẹni tẹ́ ẹ lè tàn. Ọ̀pọ̀lọpọ̀ wa tá à ń sọ̀rọ̀ yẹn ò sí nínú ẹni tẹ́ ẹ lè tàn. Èyí tó yé wa ni a rí náà rí. Ìdí tí Islam fi sọ fún yín wípé ẹni tó bá fi ẹ̀sìn ẹlẹ́kẹ̀ẹ́ pa, òun ni wípé àwọn tó fi ẹ̀sìn wọn lẹ̀ yẹn wọ́n ti rí náà rí gbogbo nǹkan tó wà nínú ẹ̀sìn yẹn. So Islam believe wípé tẹ́ ẹ bá ti lè kúrò nínú Islam, ẹ ti rí gbogbo òfin, gbogbo nǹkan tó wà ń bẹ̀, ìdọ̀tí tó wà ń bẹ̀, ẹ ti rí òótọ́ tó wà ń bẹ̀, ẹ ti rí irọ́ tó wà ń bẹ̀, ẹ ti rí. So tẹ́ bá wá bọ́ta tẹ́ ń sọ̀rọ̀ lójú wọn, wọ́n believe pé ẹ máa ṣe àwọn èèyàn lọ́nà, àbí ẹ máa sọ fáwọn èèyàn pé nǹkan báyìí, nǹkan yẹn wọn ò dẹ̀ fẹ́ káwọn èèyàn mọ̀. Tẹ́yìn bá dẹ̀ tí wọ́n ń sọ àwọn èèyàn mọ̀, gẹ́gẹ́ bí àwọn MS Banta ń kó gbogbo wa ṣe ń sọ yìí, àwọn èèyàn ń gbọ́, wọ́n mọ̀, wọ́n rí òdodo yẹn ni wọn ò fẹ́ káwọn èèyàn orí, torí pé wọ́n bìí lọ́dọ̀ títí wọn. Àwọn gbàgbé bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn aburú lẹ̀ ń ṣe. So wọ́n wá believe pé àwọn tàwọn aburú, pé kàkà tẹ́fì wá máa ṣe aburú yẹn o, kí wọ́n kúkú pa ẹni yẹn, so àpò nílé máa sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn jáde. That is the belief tí wọ́n instigate wa ní brain. Nígbà táwa ń dàgbà bọ̀, tí eégún bá ń bọ̀ lọ́ọ̀kan, tí bá ń bọ̀ báyìí, máa gbà bá eégún gbà báyìí ni. Tí eégún yẹn bá súnmọ́ mi, hatred tó wà nínú mi sí eégún kìí ṣe kékeré. Níbi tó lè dé ní àgbólé ibi tó ti bí mi, tó tájọ́ ọmọ ọba, tá à ń sọ̀rọ̀ ọba, àwọn tájọ́ jẹ́ ọmọ àgbólé, tájọ́ jẹ́ ọmọ kan, tájọ́ tó jẹ́ pé ẹ̀jẹ̀ kan náà ni wọ́n fi bí wa, ẹ̀jẹ̀ ọba, ẹ̀jẹ̀ kíni náà fi bí wa. Mo máa yẹra fún wọn ní gẹ́gẹ́ bí wọ́n ṣe bring wa up, bí wọ́n ṣe kọ́ wa ní Islam, bí wọ́n ṣe gbin Islam sí wa ní brain. A máa yẹra fún wọn ní tí ẹ bá débì kan, tó bá ní ẹran wọ́n bá sọdún ọba lùfọ̀n ní tá bá sọdún ọba lùfọ̀n nílùú wa bí wọ́n ṣe brought wa up. These Muslims, we are not brought up with love to others. Tó bá jẹ́ mùsùlùmí sí mùsùlùmí, a lè máa rẹ́rìn kékeré. But tó bá ti di mùsùlùmí sí Christian, mùsùlùmí sí oníṣẹ̀ṣe, you cannot be a Muslim, a conk Muslim, a bona fide Muslim, a true Muslim, and be friends with these people. Kò possible, ẹ gbàgbé ẹ̀. Kò possible, ẹ gbàgbé ẹ̀. You can't. Tá a bá wà ní àwùjọ tó yẹ wọ́n ṣe ọdún ọba lùfọ̀n, àwọn gẹ́gẹ́ bó ṣe brought our up, irú èmi gbà pé ọdún ọba lùfọ̀n, ọdún àgbákò, ọdún ẹ̀ṣẹ̀, ọdún nǹkan burúkú gbà ni. Ìta àgbọ̀dọ̀ súnmọ́ rárá ni gẹ́gẹ́ bí Muslims. Pé àgbọ̀dọ̀ súnmọ́ rárá gẹ́gẹ́ bí Muslims. Pé à ń ṣe ìrántí àwọn tó ṣẹ̀ wálẹ̀, a gbọ́dọ̀ súnmọ́, torí pé wọ́n pa ẹran tí wọ́n pa yẹn, wọ́n sọ demonize ẹran yẹn fún wa débi wípé tán bá pa ẹran yẹn, wọ́n believe, wọ́n sọ pé wọ́n lọ pa ẹran yẹn sórí olórí kìnnìkan, tán bá pa ẹran yẹn, a lè fi ẹnu wa kan ẹran yẹn. Àwọn tájọ jẹ́ ọmọ ìyá, ọmọ babalágbólé, tájọ jẹ́ ọmọ agbólé kan náà, tájọ jẹ́ ọmọ ilé kan náà, wọ́n máa jẹ ẹran yẹn. Irú èmi báyìí ó sùn sẹ́yìn fún wọn, mi nílé bá wọn jẹ ẹran yẹn, torí pé mo believe pé ẹran tí wọ́n ń jẹ yẹn o, ẹran àgbákò ni, kìí ṣe ẹran gidi. Pé àwọn tá ń jẹ ẹran yẹn o, inú náà ni wọ́n ń lọ. That is the level of in tí wọ́n gbìn sí wa ní brain, tó jẹ́ ká understand as Islam, tí àwọn àfáà jẹ́ ká understand. Àwọn ìyàwó agboolé, àwọn ìyàwó ọba gbogbo, wọ́n máa ṣe ẹran yẹn. Àwọn tájọ jẹ́ ọ̀dọ́, tájọ jẹ́ kan náà,
àwọn jókòó kálukú mọ̀ àmọ̀ ṣàwádà mọ̀ ṣe kíní kan wo lálejò mọ̀ rẹ́rìn báyìí wo lálejò mọ̀ ṣàwádà kò tó wá ti di pé ibi ẹran yẹn dé àbí ibi oúnjẹ yẹn dé báyìí àwa táwa jẹ́ muslims top muslims tó jẹ́ pé wọ́n fi àrà àsún sẹ́yìn ni àní sọ pé àmú wọn lọ́tà àmọ́ àrà àsún sẹ́yìn àní lè bá wọn jẹ oúnjẹ yẹn torí pé kí ni oúnjẹ yẹn nínú Islam oúnjẹ èèwọ̀ ni oúnjẹ ẹ̀ṣẹ̀ ni ẹ bá jẹ oúnjẹ yẹn iná ni bó bá jẹ oúnjẹ yẹn àgbákò ni ẹ̀ṣẹ̀ ni ní oúnjẹ tí èsè pé òkú ọ̀run ló ṣe ẹran tí èsè pé òkú ló pa ẹran tó jẹ́ pé fúnra ara wa la pa. That is the level of hatred tí Islam ní sí culture wa èyí tí mo sọ yìí kì í ṣe pé àròsọ I'm talking from my own personal experience. Ìtò ṣe àwa gẹ́gẹ́gẹ́gẹ́ èmi gẹ́gẹ́gẹ́gẹ́ ni mò ń sọ yìí from my own personal experience. Ọdún Ọbalùfọ̀n tó yẹ kó jẹ́ pé àmọ̀ dùnú àmọ̀ jó àmọ̀ káàkiri pé oyè àsọdún Ọbalùfọ̀n nílé wa o kìnìkan o we are doing this is our tradition this is our culture. Ṣé nígbà tá a bá wà lè bá wọn jó àlè bá wọn jó tán bá ń jó Ọbalùfọ̀n tán ṣe kìnìkan tán jó tán ṣe àlè bá wọn jó wọ́n dáná àlè bá wọn jẹun yẹn so kí wàá ní tá a wá láàjọ ń jọmọ̀ ìyá sí kí ní tá a jọ jòkó tá a jọ láàrin ṣe family sí. The only time tájọ rẹ́rìn òun náà ni pé tábà sọdún léyà everybody ni ó péjú wọ́n bá wa jẹran léyà tábà ń ṣe Christmas a lọ sí ibi àwọn ilé a lọ jẹun Christmas ìyẹn àwọn àtẹ̀ mọ́ ń jẹ Christmas àsìnú àwọn pé mọ́jẹ̀ ń jẹ Christmas ṣùgbọ́n tó bá ti di bí ọdún Ọbalùfọ̀n à ní jẹ oúnjẹ yẹn why ẹ wá tàgé ẹ àti nǹkan burúkú ọdún túnú ọdún léyà everybody ó kùnú lékàlùkù jọ ṣe fàájì àjọ jẹun gbogbo jọ rẹ́rìn ọdún Christmas ọdún níyà á lọ sí kíníkà àjọ jẹun àrẹ́rìn tó bá ti wá di ọdún Ọbalùfọ̀n aláyémọ rẹ á wà jìnà sí. This is my own personal experience. So ẹ wá sọ fún mi ọ̀nà wo òun lè fi wá fẹ́ rò pẹ̀lú ìjòkó pẹ̀lú àwọn Muslims láti ṣe kíni láti ní peaceful talk kò lè possible. Kódà tó bá ń jẹ́ ẹbí yín tẹ́ bá jọ ń sọ̀rọ̀ tó bá ti ní ṣe pẹ̀lú ẹ̀sìn ẹ dákẹ́ ẹ má sọ̀rọ̀ pa ẹ̀ torí pé tẹ́ bá ní ẹ fẹ́ mọ̀ jòkó yóò tú ẹbí yóò tú family torí they will never accept ntí wọ́n gbé dání yẹn and they will want you to accept what they are saying. Ibi tí Muslim lè dé nìyẹn ntí wọ́n gbé sí wọn lọ́pọlọ nìyẹn ntí wọ́n jẹ́ kó yé àwọn Muslims nìyẹn pé this is how it is. Gbogbo àwọn afáàtẹ̀rí tó wá síbi debate yẹn gbogbo àwọn afáàtẹ̀rí tó wá síbi program yẹn all of them believe that they are the ones on the right path. They are the ones tó jẹ́ pé gbogbo ayé gbọ́dọ̀ gbọ́. Ìwọ tó bá ti ṣe nǹkan tó jọmọ́ Islam you are a nobody. Ìdí ni àtọ́ fi believe pé every aspect of life làwọn lè dá sí. They want to control your life. They want to tell you how to eat. They want to tell you báyìí ló ṣe gbọ́dọ̀ yàgbẹ́ báyìí ló ṣe gbọ́dọ̀ mumi báyìí ló ṣe gbọ́dọ̀ rìn báyìí ló ṣe gbọ́dọ̀ wọṣọ báyìí ló ṣe gbọ́dọ̀ ṣe. That is what they want to do. They want to control your existence. They want to control your entire existence. Wọ́n fẹ́ control gbogbo ìgbésí ayé ẹ̀. Ìwọ tó bá wá fi ayé ẹ̀ lẹ̀ tó bá jẹ́ kó control gbogbo ìgbésí ayé ẹ̀ àdẹ́pẹ́ ìwọ ló gọ̀. Any religion that tells you that your spirituality tí wọ́n fi dá yín nǹkan burúkú ni ẹ jìnnà sórí àwọn èèyàn bẹ́ẹ̀.